أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه أدعوكم الله سبحانه وتعالى تركي الله أتولي أجتر كبا نبوة محمد صلى الله عليه وسلم النبي الله سبحانه وتعالى نوا كل با جول فين منا كل توني سنة gbogbo ẹni ó bá tẹ̀lé Ànábì ló jèrè o ẹni tí ó bá ti tẹ̀lé Ànábì wa sallallahu alayhi wa sallam yóò pòfo láyé ní yóò tún pòfo tó wá dijọ́ gbéra kìyàmọ́ kọ́lọ́n kó làwọn bẹ́ẹ̀ Ànábì wa sallallahu alayhi wa sallam Ànábì ń jẹ́ ó yé wa pé ẹnì kankan ò ní gbọ́n pa iṣẹ́ tí mo mú wá ó jẹ́ Nasara ni ó jẹ́ Yahudi ni tí ó wàá gbọ́n pa mẹ́sẹ̀jì tọ́lọ́run fi rán Ànábì wa sallallahu alayhi wa sallam tí ó wàá ní nígbàgbọ́ ń bẹ̀ àfi kọ́lọ́run ṣe àlùjánnà léwọ̀ fún ẹni bẹ́ẹ̀ ìtẹ̀lé Ànábì lórí eré ń bẹ́ẹ̀ afáàní la khayra illa fi ittiba'i Muhammadin tọ́mọ́ léèyàn ṣoríire kò sóríire kankan ju kéèyàn ó tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam kó tẹ̀lé lọ́rọ̀ kó tẹ̀lé níwà kó tẹ̀lé níṣe. Mẹ́sẹ̀jì eléyìí fídíò kan tí mò ń wò kódà kò tí ì pé ìṣẹ́jú márùn-ún sí tí mo wo fídíò náà tán tí kan náà àwọn àfáà wa oníláwàní láti Ìlọrin tí wọ́n ṣe tí wọ́n ti ń wọ̀nù àwọn oníyèmọ̀já wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ odò wọ́n ń sọ̀rọ̀ nípa táwọn àfáà Ìlọrin fẹ́ gbé nígbésẹ̀ nípa àwọn tí wọ́n lọ bọ odò náà eléyìí wá ń jẹ́ ìpenisákèésí torí Yorùbá ní amúkun ẹrù ẹwọ́ òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ ẹ̀yin àáfàá yìí ọ̀pọ̀lọpọ̀ yín náà lè fa sábàbí rádarà tí ń ṣẹlẹ̀ ńlọrin lẹ́nu ẹnu wá gbà torí pọ́nmọ Ìlọrin làwọn tá à ń sọ̀rọ̀ yìí àìsà náà tá ń bẹ̀ kó wọ́n bá mọ́ mú tiwọn dání kí ló tó wá dójú lé lọrin báyìí ẹ̀yin ni ẹjẹ́ àbíra wa léèrè ṣẹ́ẹ́rí gbogbo ẹ̀sìn téèyàn bá fẹ́ ṣe láyé tó bá ti kọ́ wà Ànábì kú ń bẹ̀ tó bá ti kọ́wọ́ sọ̀hábà kú ń bẹ́ ẹ̀sìn lókù tí ó máa ṣe kò sọ̀rọ̀ méjì ni àwọn Yorùbá ní méjì náà lọ́rọ̀ ẹ̀sìn àtẹ̀sìn ẹni tí ò bá wá ṣẹ̀sìn ẹ̀sìn ni ó ṣe Ànábì wa sallallahu alayhi wa sallam Ànábì ní taraktukum ala mahajjatin bayda Ànábì lójú ọ̀nà tí mo fi yín sí yẹn ìsìláàmù yẹn o tápẹ́ ìsìláàmù lẹ bá fẹ́ kílèmù lóòótọ́ gbogbo àwọn bàbá tẹ̀ ń pariwo yẹn ẹ jẹ́ àti ẹ̀jọ́ gbé yẹ̀wò lẹ́nì inú ẹ jẹ́ àjọ wò ó Ànábì ní taraktukum ala mahajjatin bayda ojú ọ̀nà tí mo fi yín sí yìí o ojú ọ̀nà kan tó mọ́ gbò ni ojú ọ̀nà kan tó tọ́ ni ojú ọ̀nà tẹ́yìn ò ní rìn kó kábàámọ̀ ni layluha kanahariha ojú ọ̀nà tá Ànábì fi wá sí gẹ́gẹ́ bí mùsùlùmí àwa mùsùlùmí mò ń bá sọ̀rọ̀ o ojú ọ̀nà tá Ànábì fi wá sí yẹn ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan náà ni kí ni túmọ̀ eléyìí ìyẹn túmọ̀ sí pé ojú ọ̀nà tẹ́yìn ó rìn tí ò ní ṣìnà ojú ọ̀nà tẹ́yìn ó rìn tí ò ní já sí kòtò ojú ọ̀nà tẹ́yìn ó rìn tí ò ní kábàámọ̀ Ànábì wá ní la yazigu anha illa halikun ẹnìkan ò ní dẹ́bíẹ̀tì kódà kó jẹ́ ìwọ̀n ẹsẹ̀ bàtà kan ló fi yí kúrò lójú ọ̀nà Ànábì yẹn o àfikọ́ ẹ̀pẹ́ nìyẹn ti parẹ́ àfikọ́ ẹ̀ kó jẹ́ tó ti parẹ́ ìyẹn wá ń túmọ̀ sí pé ẹ̀yin àfáà wa nílọrin ẹ jẹ́ ká dìde sáwọn tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jágbà fà tó fi dóbi àwọn ọ̀dọ́ tí wọ́n ti di motivational speaker lẹ́nìí limithli hadha yadhubu alqalbu min kamadin àwọn tá a gbọ́ ńlọrin tẹ́lẹ̀ láyé àwọn bàbá àtàná yẹn bó tiẹ̀ ṣe pé àwọn bàbá àtàná manhaji sunna ibi tá Ànábì fi wá sí ni pé ṣé orí Islam ni wọ́n kú sí ẹni ó bá ṣe bídíà nu wọn àbó bá ṣe tó kù díẹ̀ káàtó tó bá wá kú sórí rẹ̀ fahmuhu ala Allah ọlọ́run wọn ọba àlékè ọlá ló mọ bí ó ti sọ̀rọ̀ ẹ̀ bàbá kan ló dá kinní kan lẹ̀ ó ṣe bídíà kan ṣó kílẹ̀ sí wa pé àbẹ̀bọ lẹ́rù rẹ̀ ṣé ní ìdáká wípé wọ́n bá àwọn èèyàn ṣàdúrà ìdáká pé wọ́n ń jókòó wírìdì ìdápa pé wọ́n ń ṣàwọn nǹkan díẹ̀ yẹn náà ni àníyàn náà dá o ẹ mọ́ sì wá gbọ́ o àmọ́ tó bá ti jẹ́ pé wọ́n kú sórí rẹ̀ ni ọlọ́run ọba àlékè ọlá mọ bí ó ti sọ̀rọ̀ wọn àyè tó súnmọ́ jù ni pé ọlọ́run ó fi àánú rẹ̀ lépa bá wọn. náà táwa wá sọ àwa tá a wà láyé àwa gangan lọ̀rọ̀ bá wí lẹ́ni táwọn èèyàn bá ń sọ̀rọ̀ àwọn àfáà á rí i pé bí ọdún mélòó kan sẹ́yìn àwọn gbólóhùn kan jẹ jáde àfẹ́ ẹlẹ́bọ àwọn èèyàn criticize gbólóhùn yẹn púpọ̀ ṣe ni máa pa àwọn àfáà lẹ́lẹ́bọ àfọ́ ò lè jẹ́ ẹnìkan ò lè jẹ́ àfáà kó tún jẹ́ ẹlẹ́bọ káwa náà máa wá bira wa lẹ́nìí ṣáfẹ́ ẹlẹ́bọ wà bí òsì àbòsí ò dá o ọlọ́run ọba àlékè ọlá inni haramtu zulma ala nafsi ẹ̀yin àfáà wa dìde ẹlẹ́fẹ́ káṣírí jáde àwọn kan tẹ́ máa ń sọ tó yẹ pé in tó takò ẹ̀sìn báwo lèyàn ó ṣe lóhun fẹ́ fi iná paná báwo lèyàn ó fẹ́ fi ẹbọ kojú ẹbọ nígbà tẹ́ bá lẹ́ fẹ́ ṣe Islam ọlọ́run tó gbẹ̀sìn kalẹ̀ ó ní udkhulu fi silmi káfà àṣẹ ni kì í ṣàbá ó bá fẹ́ ṣe Islam kì í ṣẹ̀sìn táwọn make appealing sáwọn èèyàn lẹ́ẹ̀fin ní rí mùsùlùmí kó máa lọ agónú mọ́tò
lẹ́ẹ̀fi ní mùsùlùmí àárọ̀ Monday kó máa láàgùn wèrè pẹ̀lú spíkà kó lóun pariwo Allahu fáwọn èèyàn lára. Ẹ̀sìn tiwa kò sí gìrìgìrì ńbẹ̀, kò sí wàhálà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá rí mùsùlùmí kan tó lọ gbé kinní kan tí ní àwọn èèyàn lára kí tí ń pariwo Islam ò tí yé yẹn nìyẹn. So Ọlọ́run wá ní tó bá ti fẹ́ ṣe Islam àfọ́sí ẹwọ bẹ̀, kì í dẹ̀ ṣe tẹ́yìn ó máa halẹ̀ máwọn èèyàn àbí tẹ́ máa wá dààmú àwọn èèyàn kiri rárá. Ó fẹ́ ṣe Islam ṣó ti fẹ́ ṣe yẹn, tó bá ti fẹ́ ṣe udkhulu fi silmi kafa. Kí ni ìtumọ̀ àyà yìí? Kí làwọn sàhábà gbọ́yé? Àdámù àwọn sàhábà tó yẹ pé ó burú léèyàn ní dẹ́ẹ̀dá, ó burú ní ti ká promote ẹbọ ọ̀gá ni. Ṣé nígbà táwọn á wọnú Islam yẹn tán ṣáà gbọ́ pé wọ́n sì ṣe àwọn kankan kù ni? Wọ́n ṣe àwọn kankan kù táwọn náà fi ń bá àwọn kèfèrí jà bí? Rárá. udkhulu fi silmi kafa. Haula'i sahaba ridwanullahi alayhim dakhalu fi silmi kafa ala al-'ayni war-ras ala qadami wa sakin. Àwọn wọnú Islam tán yanyan ni wọ́n wẹ̀yìn wò, torí pé kí ni o ìmọ̀ tún wẹ̀yìn wò yẹn kó máa tún dààmú kiri tí ìmọ̀ yẹn bá ti fi ń ṣe ségesège máa mọ̀ pé ṣe mùsùlùmí. Ẹ̀sìn ní àmọ́ ṣòro mọ́ wo ra rẹ̀ ran àràgbé láyé ẹ̀mọ́ àwọn àtúmọ̀ aláàrẹ gbogbo wọn ràn yẹn ló ń lọ Facebook báyìí, ẹ lọ TikTok ẹ wo báwọn fàṣẹ ń polówó ẹbọ. Yóò lóun bá wọn tú àlá ni ọ̀tọ̀ níbi tí ó mọ tú sí, ẹlòmíì ó mọ tú ráwọ̀, ẹ̀yin àfa wa ń dìde ń sìn nítorí ẹ̀kẹ́ ẹ̀ràn amúkun ẹrù ẹwọ́ nítorí ẹ̀kẹ́yìn àfa lọrin ẹ̀yin mò ń direct ẹ̀ sí tọmọ lọrin sọ̀rọ̀ mò ń pàṣẹ mẹ́sẹ̀gì sílé nìyẹn. Nítorí ẹ̀kẹ́ ẹ̀ dìde sí àwọn ọmọ yín polówó ẹbọ láìfù. Ẹ lọ wo àwọn ọ̀dọ́ àfa létí ìbá ti ṣoní súnnà, òun là ń sọ fún yín yẹn. Àfa ọ̀dọ́ àfa bóyá bí àwọn táwa jọ jẹ́ irọ́ àbáwọn táwa jù lọ àbáwọn tó jù wá lọ, tó bá ṣáàtì pé ọ̀dọ́ ni láàrin rẹ́ǹjì 20s yẹn kò tí ì 50 àbótiẹ̀ tí 50 gan pàápàá. Ẹ lọ gun tí àwọn ọ̀dọ́ ń pè lẹ́nu nísìn láwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n ká táwọn òkà mustaqbal Islam lélẹ̀. Ọmọ ọdún mélòó làwọn Khalid bin Walid, ọmọ ọdún mélòó làwọn Salman al-Farisi tó dààmú wal bahithu anil haqiqa, ó dààmú kó tó rí Islam. Wọ́n gbà ó kọ́kọ́ bá wọn, ó kọ́kọ́ sin náà nígbà tó tún yọ tún lọ jọyìn àwọn póòpù kan, wọ́n tún oríṣiríṣi lórí, ó ṣàn wà ànábì kiri kan náà. Póòpù yẹn náà ló sọ fún pé ànábì kan bẹ tí ó jáde níbi báyìí nígbà báyìí wá lọ. Ànábì ní wá kiri sallallahu alaihi wasallam, ó fẹ́ gba Islam. Wọ́n dá láàmú àwọn tó tún kó gbogbo owó iṣẹ́ tó ti ṣe fún pé nígbà tó ti gbọ́rọ̀ yìí pé ànábì ti dé sí Madina, àwọn yẹn tún ta lẹ́rú títí tó fi rà ànábì sallallahu alaihi wasallam. Tí bá wá ń ṣe fáàrí yóò máa ní abil islamu lábàlì siwahu ìdáftakọrú bíkọ́ ìsìn àmtẹ̀mímí ìdáftakọrú bíkọ́ ìsìn àmtẹ̀mímí. Abil islamu lábàlì siwa, Islamu ni bàbá tèmi, mi ní bàbá. Torí pé táwọn sàábé bá ń ṣe fáàrí àwọn báyìí láwa òun máa wá fi Islam ṣe fáàrí. Ó ṣe Islam ẹ̀ dáadáa, ó lórí pa dáadáa nú ẹ̀sìn, ẹni tí ìpìlẹ̀ rẹ̀ jẹ́ kèfèrí nìyẹn. Bẹ́ẹ̀ lọ́gọ̀rọ̀ àwọn sàhábà. Lẹ́ni àwa jẹ́ mùsùlùmí, à ń bímọ mùsùlùmí, kí la fi ń rè wọn? Ẹ ní gbọ́nbì kan láyé tí ìbá di ṣàfà sunna òun là ń sọ yẹn, má jẹ́ kẹ́nìkan bẹ̀ lórí jẹ́. Àwọn bàbá kọ́ ló mú Islam wá fún wa, á fa àwọn bàbá lọ́wọ́ madama al-abahu ala minwali rasul ala minhaji rasul. Táwọn bàbá bá ti wà lójú ọ̀nà bí táwọn nábì wà, àwọn bàbá ní gbogbo àpọ́nlé yányán. Àmọ́ báwọn bàbá bá ti yẹ̀ ń bẹ̀ rárá lápọ́nlé ìjẹ́sì yẹn, àpọ́nlé ìjẹ́ Yorùbá lè wà ń bẹ̀. Bàbá yẹn lásà ó àkíní kankan mọ̀ bọ̀ ká gbẹrù. Àmọ́ àpọ́nlé páàmọ́ sọ pé àwọn àfa àwọn anú ẹ̀sìn rèé, ìyẹn ó kó ń bẹ̀. Ìyẹn lẹ́yìn wá fẹ́ gbọ́ nígbà táwọn kan bá wá ń dúró lẹ́nì lágbo wáàsí tí wọ́n polówó ojú màálù mẹ́rìndínlógún, lágbo wáàsí tí wọ́n sọ pé màláíkà Jùbílù bọ̀, lágbo wáàsí jákèmọ̀ lù ń bẹ́ ń bẹ̀ tó ẹ̀kẹ́ kọ́kọ́ gbógun tí ń lọrin bẹ̀yẹn alásàlátù yóò kàn ẹwù ọ̀gọ̀rọ̀ àwọn orí tí ń bà lórí jẹ́. Òótọ́ ọ̀rọ̀ ni a mọ́ sọ wọn o, wàlọ́ọ̀hì gbogbo ẹ̀yin tẹ̀lé ń ṣe àbòsí tẹ̀ ń fi ìrégbè rẹ̀ sin Ọlọ́run lára, tẹ́ ẹ̀ bá túbá ẹ̀ lè bọ́lọ̀ dáadáa. Òun wà ń bẹ̀ yẹn tí ó máa sọ fáwọn èèyàn ṣe bí ojú yín ẹ̀yin àfa lọrin àfa òkúta gidi àbí kí àfa náà pèrè tó lọ sétí odò. Wàlọ́ọ̀hì bóyá wo fídíò yẹn mi ò mọ̀ bóyá kí n rẹ́rìn àbí kí n ké. Wàlọ́ọ̀hì ìwọ lọ sétí odò, àfa yẹn wá ń sọ létí odò yẹn pé àwọn Yemọja wá bọ odò tó bá tún wá sí bí káwọn àfa kó àṣírí bàbá wọn jáde. Imagine, it sounds, I don't just know. So ọ̀rọ̀ yín òrùn létí ẹ̀yin tẹ̀ ń sọ ni, ẹ lọ sétí odò ẹ wá ń sọ pé àwọn tó wá bọ Yemọja yẹn àkọ́kọ́ náà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò fi yẹn ṣe Islam.
kò dẹ̀ fi ìmọ̀ halẹ̀ máwọn èèyàn ẹ̀yin àfáà yìí náà ni bí ìgbà tó yẹ pé àfáà wa jọ́ lọ́hun àfáà ṣe tí ò da ẹnìkan bú àfáà búyàn wọ́n bú padà àfáà gbáyàn wọ́n fọlọ́pàá mú àbá àfáà hùwà dọ̀tí wọ́n yẹpẹrẹ yóò wá di àfáà ló tọ́ ó wá dàbí ìgbà tó yẹ pé ẹ mọ̀ àwọn nǹkan tí wọ́n ti lò sẹ́yìn àwọn agbára àlùjànnú agbára èṣù ẹnìkan lè bú àfáà kó mọ ìyàgbẹ́ ẹnìkan lè bú àfáà ká bá sọ pé àwọn wà kírun sí ẹ láà àlásàrì ẹni ọlọ́run sì fi ṣe sáàbí orí ibu ẹni yóò sì kú lóòótọ́ àfáà lè sàṣìyàn kí gbogbo gbèsè ayé ẹ̀ dàrú kán ní àpò lówó lọ́mọ àfáà ló sàṣì ẹjá jẹ́ abira wa léèrè ṣáàkárò ànábì náà fi ba tèèyàn jẹ́ yẹn níta ní ẹ dànù ọlọ́run ní ẹ wọnú ìsìláàmù tanyanyan wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù ó ti là kalẹ̀ àtijọ́ tọ́lọ́run ti lé kú òun bí ìkẹ́ lòun náà ti gbàyànjá pé àlóhun fẹ́ láwọn olórí ibú lẹ́yìn sẹ́ òun ò fẹ́ dáṣọ orí ibú yìí ọlọ́run níṣẹ́ tó fẹ́ nìyẹn máa lọ àfún ẹ àmọ́ àwọn tí wọ́n bá gbà yanyan tí wọ́n tẹ̀lé wa pápátá wọn ní kábàámọ̀ wọn ní wà nù àwọn tí ó bẹ̀ ṣòfò yìí. Ivan jákèmọ̀lú wà ń bẹ̀ ó sọ pé kí ni o ó ní àwọn àjẹ́ káwọn èèyàn lọ rèé báwọn àjẹ́ ẹni tó bá fẹ́ ráyé lò ẹni tó bá fẹ́ lówó yóò pe àwọn àjẹ́ ìwọ̀n àwọn sọ́rífù kò sí inú kéwù ẹ̀wọ̀n èké yẹn nu kùránì ẹ̀yìn àfọ̀dẹ̀ dìde wallahi àrà àfa kankan lọ ní kó sọ̀rọ̀ sí àbòsí wo lẹ́ ń ṣe náà àbòsí wo lẹ́ ń ṣe Ìlọrin ìlú àfa Ìlọrin ìlú àfa yes ẹ ti àfẹ́ ẹ wá fẹ́ sọ̀rọ̀ ọ̀rìn yẹn di ìgbà tó yẹ pé subhanallah ṣé ẹ bá mọ̀ lọ́rin làwọn tá à ń sọ̀rọ̀ bí ìgbà tó tiẹ̀ wá jẹ́ kí wàá ní kí Mákà ò ṣe ibi tí ká bá wa ẹnìkan ní Ọlọ́run bá ní káwọn òṣìṣẹ́ ájì Ìlọrin ti tó ìlú tó ṣe kinní kan tí gbogbo náà ta jìnnà sí rè ṣàlùjọ́ náà ta súnmọ́ rè àwa gan là ń polówó ẹbọ ẹ má ti bá wọn lóṣà àní ìdí tiwa gan ara wa ní só ti ń rùn àwọn nǹkan rè gbé wallahi lẹ́nu àwọn àfà jákèmọ̀lú ní kíni o ó ní kò sẹ́ni tó ga láyé kájí òṣì náà fún subhanallah níbo ni alfatahu tọ́lọ́ ń pèrè wa níbo ni ma yaftahillahu min rahmatin fala mumsika laha tọ́lọ́ ní gbogbo tóun bá ti ṣí fún yẹn fatihu wà ń bẹ̀ ní tóun bá ṣí qulillahumma malikal mulki tọ́lọ́ ń kí ní Qur'an tóun lòun máa fún ni láwọn lòun máa gbọ́lá lọ́wọ́ èèyàn níbo ni jákèmọ̀lú fi yẹn sí ibi tó ẹ̀ka ti bẹ̀rẹ̀ nìyẹn náà àfà tó wé láwà ní sórí tó lọ dún bẹ̀ yẹn ṣe bá àfà kan wé láwà ní polówó Yorùbá ní ṣàfáwọn yẹn ṣe bá àwọn àfà ń wé láwà ní tẹ́ ẹ bá lọ wo tí wọ́n sọ jáde ní Facebook ẹ lọ wò náà tí wọ́n wé láwà ní sórí táwọn àfà wọn àsọ̀rọ̀ àwọn di kíni àfà wọn máa ṣe bí pásítọ̀ ẹ̀ gbọ́ àdúrà rẹ láàárọ̀ yìí kí nìyẹn stupidity of the highest order ẹ lè rí àfà rẹ kan tó rẹ́ni rẹ kan kéwù láfi ní mọ́ bọ́mọ ẹ lórí jẹ́ kì í ṣe dáná kó fọmọ ẹ sí lè kéwù àmọ́ tó bá ti lè fọmọ ẹ sí lè kéwù yẹn ó ti dáràn ọ̀nà tó dá ni pé bọ́mọ yẹn báyìí lè lọ kọ́kọ́ púpọ̀ wá bó báyìí lè jẹ́ sábàbí orí ibú tí ń ṣe àwọn èèyàn lọ́nà tí ń bá wọn ṣoògùn bá wọn ṣọṣẹ wo òbí yẹn ti dáràn bọ́mọ yẹn bá wá rẹ́kọ̀ọ́ rẹ kọ́ ó tù bá láda inna hadha al-ilma dinu ilé kéwò ni wọ́n àwọn ilé kéwò náà produce àwọn rádaràda iná àwọn rádaràda paruparu tí wọ́n fi ẹbọ ṣe fáàrí lórúkọ wá sí àwọn wo ni wọ́n àwọn wò láfa wọn ẹ lọ wò wọn ẹ wò àfa wọn bọ́n ti rí inna hadha al-ilma dinu Ibn Sirin rahimahullah ó ní ẹ̀sìn tẹ́ rí ó ní ẹ̀sìn ìmọ̀ tẹ́ rí ìmọ̀ ìlú ẹ̀sìn ni fanduru amman ta'khuduna dinakum àfáàrí ibi dé sí barakallahu fikum láìpẹ́ yìí tí àfáà wa yìí náà sọ̀rọ̀ nípa àwọn onísúfì àwọn kan tún jáde pé ọ̀rọ̀ òye ni kì í sọmọ inú ilé ni kí ẹ tẹ́ jẹ́ àgbákò náà tó tọrọ máa kúrò lára wa àwa tá a tiẹ̀ la kéwù limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allamu kí láǹfààní kí ó ta wá kí n gbà náà ọláwo ní bẹ fún mọ̀ yẹn náà nígbà tí mọ̀ yẹn ò bá wá ṣàǹfààní mọ́ jákèmọ́ ló wà bọ́ tá ń bẹ̀ yẹn yóò kàn máa dá fáwọn oríṣiríṣi kalẹ̀ ẹ̀yin àfọ̀ dìde sí àfáwa kan tún dìde sí njọ́ o ẹ̀tún kẹnu wò náà ni àfáyà dákẹ́ ń tiẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ wà nìyẹn so ǹjẹ́ ìròrí tí yín dẹ̀ nìyẹn má bu mi èmi náà ní bú ẹ má ta ṣírí mi ìní ta ṣírí ẹ tó má ti wá sòótọ́ ọ̀rọ̀ fún yẹn máa wá kọ̀kọ̀ wọn káàkiri òun náà ṣe báyìí gbà kan òun náà jẹ náà ó jẹ kinní kan òun náà mú kinní kan ṣé n tán bẹ́ẹ̀ sọ nìyẹn ẹ̀yin àfáwa ń lọ ní ẹ dìde o wallahi iná ti jó lórí pápá báyìí ó ti di ojú ẹ báyìí Jackman níbẹ̀ yẹn àfáà wa òkúta gidi tí wọ́n dìde ọlọ́mọba àsán ilẹ̀ sàn rẹ̀ àmọ́ ibi tó yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ kọ́ yẹn ẹ ń fìgbẹ́ fọ̀tọ̀ kò lè mọ́ ó dáa ẹ fẹ́ kí àwọn ẹlẹ́gbọ́n ń lọ kí ni kan ẹlẹ́ṣẹ̀ tí òde fẹ́ lọ ẹ tún wá gbé Kùránì dání ìhánatan ẹ wá gbé Kùránì sábẹ́ abúyẹ̀dẹ̀ gbé dání náà ni ẹ wá dúró létí odò pé ẹ wo odò yìí afẹ́ kó gbòòrò àbíbá náà ìpè náà afẹ́ sọ ẹ́ di kinní kan ẹ ṣáàdà mishmakun hada wallah kò bá làákà ìmúna ẹ wá dúró létí òde táwọn olóṣùn bá ti wá bá ẹ
tó má ti wá bu ẹ kí pírélà ó máa pa wọ́n bí ìgbà téèyàn ṣe kọ́mẹ́dì nìyẹn èyí tẹ́ wàá fi bàjẹ́ òun lè wá sọ pé àwọn àfẹ́ ẹmọ́ sùn ẹ káṣírí àwọn bàbá yín jáde ẹni kan kókó àlùjànnú tẹ́ sàpù tí ìsìláàmù ní ẹ dànù tẹ́ lẹ́ẹ̀ni dànù níta ànábì ní ẹ kọ̀yìn sí tẹ́ lẹ́ẹ̀ni kọ̀yìn sí ẹni kan kó yẹn jáde nìyẹn ẹ sọ àdìkárù kan náà àdìkárù ànábì tí wọ́n fi ń ba tẹ̀dá jẹ́ ẹ mú jáde ẹ mú inú citadel of muslim àbí míì inú àdìkárù tá ànábì wá sọ eléyìí lẹ́ẹ̀ fi ba tẹ̀dá jẹ́ o tẹ́ bá ti kó eléyìí jáde èèyàn fẹ́ correct àwọn ẹlẹ́bọ ó sì ń kó sínú ẹbọ yẹn subhanallah àwọn àfáà wọn láwa ni yóò ayé wa man yuslihu al-milha wal-an qad fasada al-milhu wa ayna al-mafar iyọ̀ ló ti bàjẹ́ yìí sìn kí la fẹ́ ṣe kí wá ṣe lọrin nìkan bẹ́ẹ̀ ló wà ń bàdàn ló wà káàkiri ẹ̀yin àfáà wo níláwà ni ẹ̀yin náà dìde ní tó ń tibẹ̀ yẹn náà jáde kọ́lọ́n kó ṣàánú wa ni ní tá a sì mọ àwọn bàbá àtàná mọ́kọ́ yẹn láìpẹ́ yìí ọkùnrin ta lọ́lọ́run yẹn amalahu Allahu bima yastahiq ọlọ́run ó bóun lò pẹ̀lú tó bá lẹ́tọ̀ọ́ sí ẹ má wulẹ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ ó kọ́ àtẹ ẹ má tiẹ̀ fún látẹ̀ńṣẹ̀ rárá ẹ má wo gbẹ̀yìn tiẹ̀ kí la wá fẹ́ sọ ni pé wọ́n lè fídíò kan táwọn àfa eléwé ọmọ àwọn àfa tí wọ́n bá wà ní sọ eléwé ọmọ báyìí subhanallah táàfà ń rorí eku lórí ẹja owó táàfà mi fi ń ra lẹ́kùn lẹ́ja wallahi bàbá tó jẹ́ bàbá aláwo gan ẹgbẹ̀jì ìlú gangan sẹ́ kí náà tún máa yẹ òun náà máa ń jẹ náà tó jó lórí gbogbo aláwo sẹ́ wàláì kò lè rárú tí àáfà ńlá ní nǹkan ẹbù tó fẹ́ ṣe fáwọn èèyàn wọ́n jọ ń jókòó wọ́n jọ ń pàdé wọ́n ti jọ máa fi ṣẹ́lẹ̀ fúnra wọn ẹ wá ní kí iyì wo ló fẹ́ wà mọ́ iyì wo ló fẹ́ wà mọ́ ṣé wọ́n ẹnìkan bá ṣe kàmáàlì lọ́jà ibi tí wọ́n ti jọ ń ju ṣẹ́lẹ̀ fúnra wọn àáfà àti babaláwo subhanallah ṣeéṣe káádámọ̀ ìbáyé pé dáadáa wèrè táwọn jókòó tì orúkọ tún máa lọ dáadáa báyẹn níjọ́ wo la jírí tí wọ́n ṣàdúrà fáwọn bàbá yìí ṣé báwọn ti wá lónìí ẹ̀ ó wá mú fídíò yẹn pé àwọn àfáà nira lẹ́kùn lẹ́jà àlàájà tó lọ Mẹ́kà àwọn aláṣẹ sọ pé they play ló ń ṣeré ni tí ó bá ti síta òhìn dùnú ìgbésí ayé ẹ̀ tó ò lè gbà yí pé ẹ̀sìn òfẹ́ léyìí wallahi ó ṣàṣedànù ó lọ ájì tán ó tún rí zoom sí ìsọlẹ́kùn lẹ́jà wọn ní àlàájà ìyìn Mẹ́kà oníbàwọn torí ọká orí èrè ó tún ní ìkárẹ̀ yẹn tí wọ́n ti ní wọ́n ti mọ àwọn tí wọ́n lè rà lọ́wọ́ wọn èyí tàfà lè jò ìgbà wọn fẹ́ ṣe lè dá subhanallah ẹ lọ síbòdè ńbàdàn ẹ lọ káàkiri ibi tí wọ́n bá ti ń ta lẹ́kùn lẹ́jà wallahi ìmọ̀ dáwà fáwọn mẹ́kọ̀ọ́ sí tìjú dáwà ní ó tó báyìí fìlà ó tó báyìí irun kan ó tó báyìí tí wọ́n àfà ó ti mọ̀ ń bẹ̀ ẹ̀yin àfà lọrin ẹbẹ̀rẹ̀ ń bì ẹbẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn àfà wa kan ní pariwo ojú màálù kíní kan ó wá máa pe kíní kan àfáà kan ní kán lọ máa fi bísímìláì kán lọ máa ibi tán bá ti ní kán pọ̀fọ̀ tán fi bísímìláì dípò ọ̀fọ̀ yẹn ìfi bísímìláì dípò ọ̀fọ̀ kan ló burú àmọ́ nǹkan fẹ́ fi bísímìláì dípò ọ̀fọ̀ rẹ̀ kí ni ìpìlẹ̀ ẹ má mọ ẹ má parọ́ fún wa mọ́ ìntẹ́ ẹ fẹ́ fi bísímìláì dípò yẹn sẹ́ ṣé ìpìlẹ̀ rẹ̀ ṣé halali ni ṣọ́lọ́ ń pè yín síbẹ̀ ṣáná bí ò ní ṣòro ni ẹ̀ ṣáná bí ò dààmú ni ṣọ́mọ àná bí ò kú ni ẹ̀ ṣáná bí ṣówó náà fi ròyìn ẹ̀ ni tẹ́wàá mọ́ wá gbogbo ẹ̀ káàkiri àfáà mi ó dédé nígbà tó bá jẹ gbogbo ìjẹkújẹ tán tó fọtí ìlò tó ṣe gbogbo ẹ̀ yóò wá lọ ra mọ́tò 2001 model kan wọ́n wà tó mọ post sí Facebook pa ẹlọ́run ṣe wọn ṣéèkì tí iṣẹ́ wo ni ṣéèkì ń ṣe ṣéèkì tẹ́sí tún jẹ́ kíní kan ìbò ní ọ́fíìsì ẹ̀ àwọn ọmọ wo ní kọ́ńkéwù tí wọ́n sanwó lé kí ó tó wọ́ọ̀tì tó rà yẹn aláàánú Ọlọ́run ò lè dé àmọ́ ẹ jẹ́ àmọ́ wọn ara wa ẹ fẹ́ ká ṣírí àwọn àgbàlá kí là ṣírí yẹn sẹ́ ẹ tú ẹyin tí ń bẹ́ ń bẹ́ ẹ ká jáde fún wa ká mọ̀ yá kíní kan yá ìlú tẹ́ ẹ fi ń ba yé àwọn èèyàn jẹ́ ṣé sìn Ọlọ́run nìyẹn àbẹ́bọ̀ ẹ lè fi ẹbọ kojú ẹbọ o ẹ̀yin àfa wa ńlọrin Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ẹ lè fi ẹbọ kojú ẹbọ gbogbo àwọn jákèmọ́lẹ̀ àtàwọn tí wọ́n jọrú bẹ́ẹ̀ wallahi agbowó àsínifa táwọn èèyàn sì ń hó tán sì ń hó bíà kò sẹ́ni tó ga láyé tájí ó lànà fún ìbíjọ́ tí bàbá àwọn kan ti fún ní bàbá àwọn kan ló fóun kìíní yẹn àfáàgbà tẹ́yìn ó máa ṣàdúrà fún káwọn bàbá ṣáwọn bàbá àtàná tẹ́ fi ń wé sàábé lélẹ́yìí ṣáwọn bàbá àtàná tẹ́ pé tó máa bú sàábé orí yín ò ní fẹ́ dàrú kẹ́ yarí síbẹ̀ tó máa bá àwọn bàbá yẹn ìgbà yẹn lórí yín ó mọ ọ̀ràn àwọn bàbá tí wọ́n ń fún jákèmọ́lù ní bí wọ́n ṣe báwọn àjẹ́ ṣe ń ṣìnà fún yàn wọn fún láti kárò ànábì mọ́ àwọn tí wọ́n ti lọ yẹn kò sí tó kàn wá pẹ̀lú torí kò sínú manhaj sunna kéèyàn mọ túkọ̀ kò pọ̀ ọ̀run ìlànà
níbo la fẹ́ lọ gúnlẹ̀ sí ni pé ẹ wá jẹ́ àwọn ọ̀dọ́ àfa lẹ́nì àwọn náà ń gbọ́ wá sí wọn ìwọ́n tó bá ń dó dànù ọlọ́run ẹnu ẹ̀ ló wà yẹn o kẹ́nìkan wá ní kó wọn mọ̀ sọ̀sẹ̀ kẹ́nìkan wá ní kinní kan èmi ò náà ìgbàlí tóun dé yìí àwọn àwọ̀ agent ń sọ̀rọ̀ ọmọ 27 28 early 30s títí ń fògùn ṣe fáàrí báyẹn tó bá dàgbà ńkọ́ kílẹ̀ rògbò fẹ́ bílẹ̀ àwọn òbí tí ń fọmọ sọ́dọ̀ yẹn ńkọ́ òbí mi ń ponú tó bá dípà fún àwọn agbádá ńlá ń gun mọ́tò ńláńlá ń pọ̀fọ̀ lóde tí wàá lọ fọmọ sọ́dọ̀ ẹ̀ wàláhì ọmọ yẹn lórí jẹ́ nìyẹn kọ́mọ ẹ lọ kàwé kó sì ti bi ìwé yẹn gbẹ́sìn yìí ọ̀pọ̀lọpọ̀ ló lọ institution tó ọlọ́run fi MSS ṣe sábàbí ire fún wọn wọ́n sì gbẹ́sìn yìí wọn tójú wọlé kiri wọn tẹ ṣòkòtò mọ́lẹ̀ àwọn ìyàwó wọn rìn dáadáa àwọn ọmọ wọn ya dáadáa ká tó wá sọ ẹni tó wá gbogbo tíra sórí títí ẹ̀ wá ta dànù fẹ́ bọ̀ àfọ òkúta gidi tó jáde yìí ẹ̀yin àfa eléyìí tún bà wá lójú jẹ́ lọ ni o kò tún wá lójú ṣe torí pé gbogbo èèyàn náà kọ́ ló gbà fún ànábì ọlọ́run bá àlékè ọlá ní wa ma aktharu nnasi walau harasta bi mu'minin ìwọ ànábì ó lè fẹ́ ṣojú kòkòrò kí gbogbo èèyàn ó gbà Islam kí wọ́n di mùmìnì kó ṣojú kòkòrò jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn ò lè gbà ìyẹn ti kọ́kọ́ clear ẹlẹ́ẹ̀kejì onígbà tó lọ́run bá àlékè ọlá sọ ní Suratul An'am ànábì ìjẹ́yàn fẹ́ gbóhùn náà pé àwọn ilé ìta ń pariwo ọlọ́run nìkan ṣoṣo fún pé kí wọ́n má ṣẹbọ wọn gbọ́ wọn tún yarí sí ni wọ́n tún fi wá ṣe yẹ̀yẹ́ ni ọlọ́run wa sọ fún ànábì kò wà laqad kuzzibat rusulun min qablika ọlọ́run ní wa ànábì wọ́n ti pa àwọn òjíṣẹ́ kan náà ní rọ́ síwájú tiẹ̀ kí ló ń ta wá lára àwa fa tí ẹni pé ọlọ́run ò fẹ́ bọ̀ kò pé méjì ṣé n tó fẹ́ sọ̀rọ̀ tàwíìdì fún wa tóun náà léṣù ńlé àáfàá léṣù ńlé àáfàá lọ́pọ̀n ẹ̀ẹ́dínlógún ńlé pé yẹ̀pẹ̀ gbèrú ju ọbẹ̀ ẹlànàbì kan ló kọ́kọ́ tẹ̀ irọ́ lẹ̀ ń pa òkú sí ẹnu ẹ̀sìn o káàtì ẹ̀ wálẹ̀ wọ́n fẹ́ rọ́nà lọ́nbẹ̀ ẹ̀ẹ́dínlógún ifá ńkọ́ àáfàá mi mọ ifá ya àgbákò ni ẹ̀ẹ́dínlógún ti fá ńkọ́ ìyẹn ńkọ́ ẹ̀ẹ́dínlógún fá níbo lẹ fẹ́ fìyẹn sí ó dáa tíyẹn bá wá yàtọ̀ èyí tẹ́ ẹ máa ń ṣe ìràwọ̀ àfáà tí kò rí ṣáádà sànàwí ṣe òun ni wọ́n lọ ń ṣe graduation bí tí wọ́n ti ń ṣe astrology bí wọ́n ṣe ń wo ìràwọ̀ yóò máa pín 2 yóò máa pín 4 ẹni tí kìíní kan bá gbéràwọ̀ ẹ̀ ọmọ báyìí ni kò fẹ́ àfọ̀mọ́ wa ṣe láìfù àgbákò láìfù tí ò ní bá wáyé ẹjọ́ mi ní TikTok ìjọba sápamọ́ sí ni àbí ní Instagram yóò máa sọ pé ẹ̀yin ọmọ kìíní kan ìràwọ̀ Leo ìràwọ̀ kìíní ó ti mọ ogbó dáadáa kò sì lè dá Suratul Fatiha kà àfa àgbà àwọn yóò máa kọ́mẹ̀ntì síbẹ̀ ẹjọ́ àwọn ohun ọmọ June ńkọ́ àwọn ọmọ April ńkọ́ aṣọ òní kó wọn mọ̀ wọ̀ tí ẹ ti ta I'm not sorry to say so ṣáwọn tá a fẹ́ fọ̀ lálẹ́ fún rẹ̀ àwọn ọ̀dọ́ àfa ńlọrin táwa náà mọ̀ yẹn ìkan wà ọmọ àfa àgbà báyìí lóhun náà òun kàn bọ́ ta mọ́ sọ̀rọ̀ àdáradá lẹ́nu kìíní kan àwọn ọ̀rọ̀ báyìí làwọn èèyàn máa ń lò kìdí status ìwọ orí ibi tí wọ́n ti sọ̀rọ̀ tàwhídì rí pé ẹ má ṣẹbọ ẹ má tẹ yẹ̀pẹ̀ ẹ má balẹ̀ Ọlọ́run jẹ́ ẹ má gbẹbọ ẹ má ṣèpèsè ya Allah ya yasẹ orí ibú ni ó ń gbẹ̀yìn ya Allah subhanallah orúkọ Ọlọ́run tó tóbi jù nìyẹn tí nǹkan kan ò tóbi tó mọ́ ẹ̀yin wá tún lè fẹ́ mú ya yasẹ mọ́ kẹ́ ẹ lè bá jìyà mọ́ yàkọ́ yẹn so even ẹ wá wo àwọn ọjọ́ àfa yẹn gbogbo wa náà mọ̀ á lè sọ tí wọ́n sọ tán náà á lè sọ tán òṣòlẹ̀ kan bẹ kìíní kan ẹ̀fẹ́ mi náà ó mọ̀ wá rẹ́rìn ẹgbà wọn lóòka ẹlù wọn lóòka nǹkan bẹ ayé ń bẹ nǹkan bẹ lọ́wọ́ àwọn àfà àṣàṣì àṣẹ kìíní kan òun làfà ìwà létí odò tóun náà ní káwọn àfà lọ káṣìírí jáde ẹ̀yin àfà tí wá ń pè yẹn ẹ bọ́ta baynana wa baynakum kitabullah káwá fi Kùránì àti àdìsí ká gbé sáàrin báyìí nítorí ẹ kó jáde yẹn ṣé Umaru ló ṣe rí ni Abubakar ló ṣe rí tó jogún ẹ̀ lọ́wọ́ Ànábì àwọn ẹbọ tẹ́ ẹ bá ń lẹ̀ ká ní ẹ kú òun bẹ́ẹ̀ tẹ́ ẹ wá kú òun bẹ́ẹ̀ tẹ́ ẹ wá sọ di pàtàkì tẹ́ ẹ fi ń jẹun lẹ́yìn tẹ́ ẹ fẹ́ kú òun torí pé kò sí táwọn onísúnà dàgbà kó lọ́wọ́ yín sí alìsúnà alìfitinà kò sí tí wọ́n dáná lọ́wọ́ yín sí ju pé wọ́n ní ẹ má ṣẹbọ lọ ju pé ẹ fọbọ kalẹ̀ lọ ju pé ẹ má balẹ̀ Ọlọ́run jẹ́ lọ sọ̀tá pé yẹn bá wà ní wọ́n dáná sí lọ́dọ̀ yín ẹ kọ́ńdàlùkù tún rẹ̀ ṣe àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà kẹ́ ẹ tó bá wọn wí àwọn ọmọ tiyín tí wọ́n ń polówó ẹbọ látara tẹ́ ẹ fún wọn tẹ́ ẹ fi kọ́ wọn lékè ẹ pè wọ́n ṣàkíyèsí jákmọ́lù number 1 àwọn míì náà wá pọ̀ bẹ́ẹ̀ òkè sóbí tó wà ńlọrin yẹn ẹbọ tí wọ́n ń ṣe ń bẹ̀ẹ́ lọ parẹ́ òkè sóbí subhanallah ẹ mọ̀ ra àwọn babaláwo báyìí ẹ mọ̀ ra àwọn ṣẹlẹ̀ báyìí àáfàá náà ń lọ sókè sóbí wallahi limithli hadha yadhubu alqalbu min kamadin téèyàn bá ń rírú àwọn wọ̀nranwọ̀nran báyìí ọkàn ó sì máa yọ́ gẹ́rẹ̀gẹ̀ fún bànújẹ́ kápẹ́ lóòótọ́ ni ìsìláàmù àti ìmánì bá ń bẹnu ọkàn yẹn lóòótọ́ òkè sóbí ńlọrin kí lẹ́yìn àfa ṣe sí
bàbá wa ti ní kí wọ́n lọ bẹ̀ mọ́ ṣáwọn èèyàn ò mọ́ lọ bẹ̀ náà ibi tí wọ́n máa ń gbẹ́bọ sí alápá gbogbo àbúyí tí wọ́n àwọn àfáà náà ń gbẹ́bọ subhanallah àwọn àfáà ń lo nǹkan rẹ̀ èèyàn àfáà mi ọ̀daràn tiẹ̀ gan ju gbogbo àwọn oníyèmọ̀já ìyá ọlọ́sùn ẹ̀ wá ń dìde ń sìn irú ẹnájì tẹ̀ ń lò yẹn ẹ̀ ṣe chánẹ́ẹ̀lì ẹ̀ nígbà tí jákèmọ̀ ló ń polówó àjẹ́ kí bàbá ọba ìlú Ìlọrin wá pè Shehu hafizahullah wallahu ya'simuka minan nas kí bàbá wá pè pé kódà kan ṣe láìfù nítorí sọ ò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ láyé àwọn èèyàn ń bẹ̀rù ẹ̀ wọn sì bẹ̀rù ya Ọlọ́run àkílẹ̀ fi pè náà nabbi ibadi anni al-ghafurur rahim wa anna adhabi wal adhabul alim Ọlọ́run ní nabbi ibadi ẹ fáwọn ẹrú mi nírò wà nábì sọ fún wọn anni ana al-ghafurur rahim pé mi Ọlọ́run o ọba aláforíjì tó pọ̀ ní mi ọba oníkẹ́ tó pọ̀ ní mi wa anna adhabi wal adhabul alim àmọ́ yà mí tí n bá gbàyàn mú náà kò sẹ́ni tí ó là ń bẹ̀ tí wọ́n wá sọ ẹ̀sìn Ọlọ́run di ẹ wá sọ dáwàdà ibi tí wọ́n ti ń fi ẹ̀sìn Ọlọ́run ṣeré gbé ẹni sọ̀rọ̀ fàyín ẹ mọ̀ fèsì àwọn èsì tó lè mú yín rí bínú Ọlọ́run pẹ̀lú àwọn àṣírí tẹ́ ẹ mọ́ tú àwọn èpè tẹ́ ẹ mọ́ ṣẹ́ àwọn ìtara tí ò sí nǹkan kan bẹ̀ níjọ́ tí wọ́n bá bẹ̀sìn Ọlọ́run jẹ́ tẹ́nìkan pọ̀fọ̀ lóde mólídìí tẹ́nìkan pọ̀fọ̀ ńlá Lailatul Qadri ẹ wá dákẹ́ àgbákò ní and I repeat àgbákò òun ni gbogbo yín Ọlọ́run sì bí yín léèrè o tẹ́ bá rò bẹ́ẹ̀ lè fúlù àwọn ẹ̀dá wàlọ́hì ẹ lè fúlù Ọlọ́run ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ má dá wọn tí wọ́n kọ́mẹ́ǹtì lóhùn ara wọn rèé sẹ́ so problem ta nínú ẹ̀sìn Ọlọ́run o ní pé ńgbà táwọn pàrùpàrù bíi eléyìí tí ń sọ̀rọ̀ yìí ní pé ṣé irùngbọ̀n ní súnà yìí àwọn pàrùpàrù tá à ń sọ rẹ̀ àwọn èèyàn ń ba ìsìn Ọlọ́run ọba àlékè ọlá jẹ́ so ṣé ẹbọ tẹ́ ẹ lọ ń polówó kiri yẹn jálàbí tẹ́ ń ṣe yẹn ní súnà yẹn ní Islam kò sí ọ̀pẹ́ ẹ̀bọ Ọlọ́run dáadáa gbogbo ẹ̀yìn àfáàbù yẹn kò sí ọ̀pẹ́ ẹ̀bà Ọlọ́run ọba àlékè ọlá dáadáa so ìwọ tó bá wá dá lójú pé bóyá tá à ń sọ yóò rí bẹ́ẹ̀ tó lẹ́rìí tó ń sọ fún yín pé ẹ lọ́mọ káṣírí kan jáde torí pé ẹ fẹ́ bẹ́lẹ̀ bọ̀jà tó lẹ́rìí tó lè fi sọ fún wa pé níta níbi ṣe nìyẹn múyàwó àtọmọ ẹ bọ́ọ̀ta káwa náà bọ́ọ̀ta káwa jọ gbé ìbínú Ọlọ́run tí ò ní wọn láíláí kó bẹ́ẹ̀ tí ń bẹ̀sẹ̀ Ọlọ́run jẹ kó bá wọn kúrò èèyàn kí lẹ fẹ́ sọ̀rọ̀ ayín dà nílẹ̀ Yorùbá náà kí lẹ fẹ́ sọ̀rọ̀ ayín dà nílẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ látòrí jápọ̀n àtàwọn àfáà kéékèèké yẹn tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó lè mú kí sẹ́mu ìyàlú ẹ̀ tọ́lọ́run lè fi bínú torí pé wọ́n fẹ́ gbayì torí pé wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn sòdí ká máa wá ṣe jálàbí lọ́dọ̀ wọn àwọn àlẹ̀ tí ò sí nǹkan kan bẹ̀ òfútù fẹ́ tẹ̀ lásán lórí òdo wọn kàkéwùtì àwọn ẹlẹ́bọ tí wọ́n bẹ̀rẹ̀ tiwọn wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti wọlé síbẹ̀ ewúrẹ́ tó wọ̀ṣọ aláwo ni ṣé babaláwo kan sọ̀rọ̀ ń jọ òkú yẹn ẹni káwọn ẹlẹ́bọ wọn ṣe kinní kan ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ ṣe ló ń gba nǹkan lọ́wọ́ wọn ẹ̀rí pé ẹ ti ṣẹ̀sìn gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ̀jọ́ ń ṣe mítìnì awo ẹ̀yin àfáà tẹ́ ń wẹgbẹ́ awo ẹ̀yin àfáà tẹ́ ń lọ wá nǹkan lọ́dọ̀ wọn ẹ̀yin àfáà tẹ́jọ́ ń change àkáǹtì wọ́n là àfáà lákáǹtì kì í ṣe àkáǹtì owó àkáǹtì oògùn nìyẹn ìyẹn dẹ̀ ti wà tipẹ́ so gbogbo àwọn tí wọ́n jọrú báyìí afẹ́ káṣírí jáde afẹ́ kó kinní kan jáde a rí nínú àwọn àfáà ní Facebook náà ni tí sì ń sọ yí pé kí ni o ẹ máa ṣe oògùn sẹ́ oògùn tí ò bá da Ọlọ́run ni ẹ máa ṣe ẹ wá ń bi léèrè pé èèwo ló dánú oògùn ọlọ́sẹ̀ ìtajà kù sí tó burú ń bẹ̀ kí lẹ fẹ́ kọ̀máǹdì sínú ọ̀sẹ̀ ìtajà yẹn ṣáàdínábì ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan rí ànábì náà ṣe jálàbí àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn tí wọ́n pera wọn láàfa àmọ́ kò lè má rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá náà ní rádaràda yẹn ti common ẹni tí ò dá kankan mọ̀ kódà tó yẹ pé láàrin àwọn oníbèrè gan kò tí ì jẹ́ kó jókòó síbẹ̀ òní ò wá pàtẹ́wọ́ àsílẹ̀ ni táwọn yóò tún máa pọ̀ wọ́n máa wá díhùn lórí ìbàjẹ́ gbogbo tí bá ń kalẹ̀ náà kò ní tù so ẹlẹ́bọ ti wà ń bẹ̀ ẹ wàá ṣe sùúrù ẹ̀yin ni ẹ kọ́kọ́ lọ ṣé gbogbo ìjà tẹ́ fẹ́ mọ ìjà yìí tẹ́yìn ò bá ti padà sọ́dọ̀ Ọlọ́run kẹ́yìn ṣe ìsìláàmù rẹ̀ náà kẹ́kọ́ ṣe ìsìláàmù gidi kò sí ní tẹ́ fẹ́ ṣe ẹ lè win yẹn ẹ sì lè jà kó lọ torí pé àìgbọ́sẹ̀ rí àyè yín náà ẹ kàn déédéé kàn mú kéwù yẹn kàn sọ yín sílé kéwù kẹ́ lóde kẹ́ palángbá kẹ́ lọ́pọlọ fáwọn èèyàn kẹ́ fọwọ́ gbá wọn kẹ́ yọ nǹkan lára wọn kẹ́mi wọn mọ̀ palẹ̀ mọ́ kẹ́ fi yẹn gba millions ní tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn ìgbà tẹ́ ẹ bá gbọ́ ṣẹ̀ríà yé àkọ́kọ́ ni pé Nàìjíríà gan fún rẹ̀ kì í ṣe ìlú tó ti ń lo ṣẹ̀ríà Ọlọ́run tó dẹ̀ dá wa ó ti ní wala tasubbu alladhina yad'una min dunillah ẹ má bú àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó ti ṣẹlẹ̀ àti bára wa ń bẹ̀ kì í ṣe ìlú tó yẹ pé ìsìláàmù ni ẹ̀sìn dáúlà
ẹ̀sìn ìlú kì í ṣe Islam ní ìjọba declare àti wá bára wá ń bẹ̀ nìyẹn. So Quran sọ pé lakum dinukum waliya din, ẹ mẹ́sìn tí kì í mú tèmi, kò sí tí wọ́n fẹ́ fi convince ànábì pé kó gbà. Ṣé ká fún ẹ lélẹ̀, ṣé ká fún ẹ lélẹ̀, ṣé ká fi ẹ jọba, ṣé ká dáwó fún ẹ, ṣé ká wá dókítà fún ẹ, oríṣiríṣi náà gbé síwájú ànábì. Ànábì ní kẹ́ ẹ gbóòrùn sọ́wọ́ mi ọ̀tún, kẹ́ ẹ gbóṣùpá sọ́wọ́ mi òsì, ìní ṣe kí ni òun ní fi tí mò ń ṣe ilẹ̀. So even káwá sọ pé Islam kọ́ ṣẹ̀ríà ni ẹ mọ̀ bu wọn, kí làáfà ń bá dé pé kò ní dáa fún kinní kan, kò ní dáa fún kinní kan, ó ń bú Ọbàtálá, ó ń bú gbogbo ẹ̀. Ṣóyé ìpìlẹ̀ ni pé ká bú wọn lè maslahatin diniyya, so pé àwòké àhẹ́n ó dáa fẹ́ sìn, àmọ́ tó bá ti jẹ́ pé maslaha yẹn ó padà mafsada ó tààrọ̀ jahati ala al-maslaha, in tí kinní yẹn ó bàjẹ́ yóò pọ̀ ju tí ó tún ṣe lọ, a gbọ́dọ̀ bú Ọlọ́run wọn, ẹ gbọ́dọ̀ bú tán pé ẹ sì gbọ́dọ̀ bá wọn compromise láti ṣe. Àwọn ẹ̀yà àfà lé ní ìsọkúsọ ìrìn ń bú àwọn olóòṣà, àwọn ẹ̀yìn náà wá dìde tán sìn àṣẹwà ń dáhùn. So ṣé ń táwọn àfà yẹn ṣe tó lọ sí tí odò tí ń halẹ̀ mọ́ wọn yẹn tó wà nú ẹ̀sìn kò sí ń bẹ̀. Tọ́rọ́ lọ́wọ́ mọ̀ yìí pé kò sí bẹ́ẹ̀ yẹ fẹ́ ṣe, Ọlọ́run ní gẹ́gẹ́ bí àyà tí mo sọ lẹ́ẹ̀kan, wà mọ́ aktharu nnasi walau harasta bi mu'minin, gbogbo èèyàn ò lè gba wọn lè jẹ́ mùmínì kó ṣe jù bẹ́ẹ̀ lọ. Wọ́n pa nábì náà lónírọ́, Ọlọ́run wọn nígbà tá nábì gé òun fẹ́ ọkàn nábì ò gbà pé àwọn èèyàn tún ṣẹbọ iṣẹ́. Ọlọ́run ní wa in istata'ta an tabtaghiya nafaqan fil ard aw sullaman fis sama' fata'tiyahum bi aya walau sha'a Allahu la jama'ahum ala al-huda wala takunanna minal jahilin. Ọlọ́run ní wà nábì ṣé orí gbogbo wàhálà tó ń ṣe lórí wọn yìí, tó bá wù ẹ́ lọ gbẹ́ kòtò kan sábẹ́ ilẹ̀ kó gbẹ́ kòtò tó fi penetrate jẹ́ pé tó bá wọ bíbá yìí ó gbàbẹ̀ jáde, torí pé ó ṣàfẹ́ mú tuntun wá fún wọn, ó fẹ́ convince wọn pé kíní òótọ́ ni. àwùsùlà máa fi sàmà, àbí kó máa gun sánmà lọ lójú àwọn kèfèrí báyìí, kó máa gun lọ báyìí kán máa rí ẹ pé sánmà ló ń lọ yó ọ̀tà àti ìyàwó ń bè háyà, kó máa wá mú àmì ìbọ̀ fún wọn láti sánmà, kó máa mú Kùránì yẹn bọ̀ tó ńlẹ̀ńlẹ̀ báyìí. Ọlọ́run ní kíni o, wọn ní gbọ́ wọn nígbà, so wọn ní gbọ́ wọn nígbà. So ká ànábì Ọlọ́run bá sọ yẹn, ká tó wá sọ ànábì tí ò lẹ́bọ lẹ́rù, kò di tírà rí, kò hàn tú rí, kò sí gbẹ́rẹ́ rí, kò gbẹ́bọ rí, kò polówó orí ibú rí. Káwá sọ àfáà tí ń pọ̀ tí ló ṣẹ́ àfáà tí ń pariwo pé kí ni o ẹ mọ̀ tẹ iyẹ̀pẹ̀ wà nú ẹ̀sìn, àfáà tí ń ṣọṣẹ ìtajà ó ṣe àwúre oṣólẹ̀ tí ń ṣe fáwọn èèyàn, òun ní wá lóhun jà fún ẹ̀sìn Ọlọ́run lẹ́ni, the who is fooling who. So ànábì gan Ọlọ́run sọ fún pé àní kò lè wọ́ọ̀kì báyẹn, ká tó wá sọ àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù. Kíní yìí kó mọ̀ lọ gòjù, ẹ̀yin àfáà wọn lọ ní ẹ dìde, àwọn àfáà rẹ̀ pọ̀ ju àwọn pàrùpàrù yìí lọ. Àwọn kan tẹ́yìn àfáà rẹ̀ ti dákẹ́, wọ́n ní idha sakata ahlul haqqi anil haqq, táwọn tí wọ́n bá jólódodo tí wọ́n bá ti dákẹ́ láti sòdodo, tawahhama ahlul batili annahum ala al-haqq, àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ ó máa rò báwọn wà lórí òdodo. Ó ti wá di system, kò wá fẹ́ sáfà náà lọrin tí ìbá ti ṣe onísúnà wallahi kó sọ̀rọ̀ wọn náwà ẹ̀ ní rí ọ̀rọ̀ àlùbáríkà kankan bẹ̀ ju pé ọ̀rọ̀ pé ayé o kíní kan o táwọn èèyàn ó gé tí wọ́n mọ̀ fi ṣe status káàkiri kẹ́kàn dáńkẹ́ pé ìdí wọ́n kàn sọ ìtàwọn kan fẹ́ sọra wọn dání yẹn. ṣùgbọ́n ọlá fẹ́ ṣe yẹn dà torí tọlọ́run, nítorí tọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ nílé kéwú Ọlọ́run obìnrin o, kí lẹ̀ ń produce jáde, kí lẹ̀ ń sọ fáwọn ọmọ yẹn, ó ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin òbí Ọlọ́run obìnrin àfáà oníkọ́ ọmọ yẹn kéwú, ó ṣe pàtàkì. Ọlọ́run òbí wa léèrè at-tawhidu awwalan law kanu ya'lamun. Àwọn ẹlẹ́bọ ti gbalẹ̀, wọ́n ti bínú tán, fóun ni wọn náà ṣe protect ara àtàwọn fámílì ẹ̀ kó lọ́wọ́ àwọn ẹni ibú yìí. O ní pé kó súnmọ́ àwọn àfáà rẹ̀, èyí tí ń ṣọṣẹ fún ẹ, tí ń ṣe jálàbí fún ẹ, kì í ṣàfó olóríire tó lè súnmọ́ ìtàlá tí ń sọ yìí, tó bá dàrú mọ́ ẹ lọ́wọ́ jáde wá fún debate. Pé jálàbí ń bẹ́nu ẹ̀sìn wá jáde wá, gbogbo tíra tó bá ní mọ̀ kó bọ̀, gbogbo tó bá mọ̀ kó bọ̀. A kàn bí ẹ léèrè náà ni pé má ti ẹ̀já aṣọ lágbáwá, má jà tí kò ti àyà Kùránì, dákun mẹ́ta nábì ṣọṣẹ fún wa. Ìrújú wa báyé yín jẹ́ débi pé ẹgbọ́n bì yẹn ṣé kìíní kan abájú Sauda Saudi ló wà o, àtàrí ń bẹ ní Nàìjíríà, ṣàtàrí tó wà ní Nàìjíríà orí ibú náà ni wọ́n fi ṣe. Táwọn àwọn èèyàn lọ àtàrí ń kọ́ńtì yìí, àgbọ́pẹ́ nìkan jatari ó fi ń ba tèèyàn jẹ́, àgbọ́pẹ́ nìkan jatari ó fi ń pọ̀fọ̀. So gbogbo àwọn nǹkan yìí ó ní láti stop. Gbogbo ẹ̀yin àfáà lórin ẹyẹlé ìwò ẹ ṣe mítìnì, ẹ pé kọ́nfẹ́rẹ́nsì, bí ò bá wọ̀ ẹ fòfin lé, ẹ fi ègún lé. Bàbá ọba àlùrọ̀ ni hafizahullah wọ́n ṣe dáadáa, òkè ẹ mọ́ ṣe ẹbọ ń bí, àmọ́ ẹbọ ti ń ṣẹlẹ̀ íńtánà ẹbọ ń kọ́ táwọn èèyàn polówó, íńtánà yẹn ń kọ́ èyí tí wọ́n ń ṣe tí ń jáde láti inú ilé kéwú, tí ń jáde látàsàrátù, tí ń jáde látàwọn àyè tá a rò bóyá ká bẹ́sìn bẹ́ẹ̀, kí la fẹ́ ṣe sí yẹn?
sọ má jẹ́ àtàrà wa o ẹ jẹ́ ká dìde lórí eléyìí so tá bá ń sọ wípé kinní kan káwọn olóòṣà ẹfà àwọn olóòṣà alẹ́ ń tiwọn ẹ̀yin ilẹ̀ ṣàṣàìmẹ́ǹtì yín kúnná kì í dìde ṣì ní kì í ṣọdún mẹ́wàá kì í ṣe 20 years sísìn làwọn àfáà Ìlọrin ti ń fi àṣírí oko àlùjọ̀nú àtòògùn tí wọ́n ti fi ń lérí tí wọ́n mọ̀ sá àṣàṣe apẹ́ àbàtì ẹ̀jẹ̀ táwọn yóò mọ̀ wá yàgbẹ́ kì í ṣèsìn ló ṣe bẹ̀rẹ̀ mọ̀jà tanra wa káàkiri ayé bẹ́ẹ̀ tí ìbá ti ṣàfàsùn náà lè rí káàfàsùn náà lo etí odò kó máa gbá àwọn èèyàn ṣépè kó máa gbá àwọn oníyèmọ̀já ṣépè pé tó máa tún wá ń bì àwọn fẹ́ sọ odò yẹn dẹ̀rẹ̀ kí lẹ fẹ́ fi sọ dẹ̀rẹ̀ náà kò yé mi Umaru gan tó dáa tán yẹn tọ́lọ̀ kó bá foríjì àwọn kó bá kí àwọn sàhábà kó foríjì wọn Umaru tí ò tiẹ̀ wá lẹ́bọ lẹ́rù láyé tí ṣètọ́nù gan máa bẹ̀rù ẹ̀ṣẹ̀ ṣe ìtọ́nù gan sẹ́ tí máa bẹ̀rù Umaru kọ lẹ́tà sódò pé ìwọ odò yápágbára Ọlọ́run ló bá fi ń ṣàn àmọ́ tágbágbára Ọlọ́run kan bá ló fi ń ṣàn ó yá tẹ̀fẹ̀nú ẹ̀ odò sì dúró bẹ́ẹ̀ náà lóòótọ́ kí ni Umaru fi ń jọ́ kí náà náà kí ló fi ṣe ìmánì ló fi ṣe kò tọ́ nǹkan kan láà lẹ́nu àwọn àfáà ń lo àfọ̀ṣẹ kódà àwọn atúmọ̀ gbé sábẹ́ agbádá lọ wá sí then who is feeling who ẹ wá fẹ́ jẹ tàwíìdì àti ẹ̀sìn ẹ fẹ́ jọ pọ̀ ẹjọ́ yẹn ti pẹ̀ pọ̀ kọ́mọ bọ̀ wálé láti wá ṣe kí ni alẹ́ lómi ò dá kankan mọ̀ kọ́mọ bọ̀ sọ́nà eré náà wá ṣe ń bí ni nígbà tẹ́yìn ò lẹ́kọ̀ọ́ ẹ̀ ní kẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀ ń pẹ̀ sí ẹ̀ dẹ́sìn Ọlọ́run mọ̀ ju bàjẹ́ lọ so èyí tí Umaru ṣe yẹn òun fi tàwíìdì ṣe ni ó fi ìgbàgbọ́ ṣe ni ìjẹ́ni Ọlọ́run ló fi ṣe ẹ̀yin wá lé tí o dẹ̀gbẹ́ Kùránì sábẹ́ ẹ wá ń lérí oògùn ẹ̀ ń lérí àṣírí tírélà ó pa wọ́n kíní kan ó pa wọ́n kí ló fẹ́ pa wọ́n sí ìlú ṣẹ̀rí àkọlà wà ṣòtìyé kápẹ́ ìlú ṣẹ̀rí àganla tó wà gan sẹ́ òfin tún dé pé wọ́n lè gbé bẹ́ẹ̀ òfin wà nínú ṣẹ̀rí àti wà tọ́lọ́wọ́n bá àlékẹ́ ọláfẹ́rẹ́ ànábì sẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí sẹ́ ó lè gbé bẹ́ẹ̀ pẹ̀lú òfin àti ìlànà tá gbé kalẹ̀ tí ò ní kọjá ẹ̀ káwá sọ pé kò ń ṣe ìlú ṣẹ̀rí ẹ̀wọ̀n ẹlẹ́bọ wáàsí wo lẹ́yìn ṣe báwọn àfáà ní polówó ní pọ̀fọ̀ ní ṣe gbogbo ẹ̀ ní agbowáàsí kí la fẹ́ sọ sí yẹn ẹ̀yin náà tí wọ́n alẹ́ fẹ́ jáde àṣírí ẹ̀tún polówó ẹ̀ fáwọn èèyàn ìlàmọ́ta àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe wá lẹ́bọ kó má ṣe wá ládọ́ ẹlẹ́bọ kó má ṣe wá ládọ́rùn mọ́tọ́ kó má ṣe wá lẹ́ni tí ó mọ̀ fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ẹ̀sìn lára kó má ṣe wá lẹ́ni tí ó mọ̀ ṣẹ̀sìn tí ó rò bẹ́sìn lòun ṣe ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ́ní ṣe ń sìn ẹ̀sìn òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà Afọlábí àbíkí náà pè ẹ̀yìn láti wá ṣe kí ni ẹ wo irú yín ọ̀rọ̀ yín ò lé sí kápẹ́ bọ́ yẹn ló fẹ́ mọ̀ ṣe wallahi múra sí wà in tasbir ala nirani fàṣẹ tó bá ti lágbára láṣẹ kí ni o láti rí ìbínú Ọlọ́run sẹ́ tó bá lágbára láti dí àwọn Ọlọ́run tó ní ẹ ṣe la ilaha illallah kẹwọ́nú ẹ̀sìn tán yányán tó wá pẹ́ mi ẹ̀ bá wá gbé tó wà lẹ́yìn ẹ̀ wallahi máa ṣe bọ́lọ́ àmọ́ tẹ́mi ò bá ti gbé jáwọ́ bí ẹbọ kò sí tó kẹ́ pẹ̀lú tí mo ti ń sọ̀rọ̀ ṣóyé tí à ń lọ à ń bọ̀ ni tí yín ò kẹ́ rárá ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ wá ṣe lébi tó wà ó tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ẹ̀kọ́ ẹ̀sìn tó ti gbọ́ mi ẹ̀kọ́ táwa kọ́ táà fi balẹ̀ Ọlọ́run jẹ́ táà fi bẹ̀sìn Ọlọ́run jẹ́ àwọn fídíò sì wá wà ń bẹ̀ lọ wò ibi tá a bá ti polówó ẹbọ ń bẹ̀ mú jáde ibi tá a bá ti bẹ̀sìn Ọlọ́run jẹ́ ń bẹ̀ mú jáde so ń dáwà fi yàtọ̀ sí yín nìyẹn ṣóyé ẹ jókòó kalẹ̀ lójú kan náà ẹ wá mọ̀ ẹ kọ́ mọ̀ àṣírí àgbákò àṣírí oògùn tẹ bá lọ́wọ́ àwọn bàbá yín òun náà ni àáfàá ń jápin oògùn babaláwo náà ń jápin oògùn ẹ̀yin yẹn lẹ wá ń halẹ̀ mọ́ wípé ọmọ ṣọ̀dún tó fẹ́ ṣe kí ló dé ní tó bá ti lè mẹ́yìn ṣe tí wọ́n ń ṣe yẹn ẹ gbọ́dọ̀ dí wọn lọ́wọ́ náà ẹ ti dìkan náà man tashabbaha biqawmin fahuwa minhum ẹ ti jọ dìkan náà náà babaláwo lẹ́ǹdínlógún wàfà náà lẹ́ǹdínlógún ìwọ́n parọ́ pé ìyẹ̀pẹ̀ ní tiẹ̀ gbogbo ilé tí ń bẹ́nu odùfà náà ní bẹ́nu yẹ̀pẹ̀ kò yàtọ̀ rárá wallahi then who is fooling who abẹ́rẹ́ kó má dà wáyé àfà àwọn Ìlọrin alápọ̀nlé ni a sì tó bẹ́ẹ̀ láti yájú sí yín torí pé kéwú yín bẹ́nu take alágbàkú ẹ̀dá ní ó sì sọ pé ọ̀yà iye tó kọ́ mi kó ń bẹ̀ tí foundation bá ti wó kò sí lè mọ́ gbogbo ìgbà náà lámọ̀ kí yín àmọ́ àní bá yín fọwọ́ sẹ́bọ tẹ́ ń polówó ẹ̀yin lẹ kọ́ wa lóòótọ́ ẹ̀yin lẹ bí wa lóòótọ́ àmọ́ tó bá ti jẹ́ pé ẹ fẹ́ mọ̀ bẹ̀sìn Ọlọ́run jẹ́ ẹ̀sìn Ọlọ́run wa tóbi jù yín lọ ń gbà náà eléyìí ó gbọ́dọ̀ clear everybody àwọn bàbá tó bí wa ní àfẹ́kọ̀rọ̀ sí wọn lẹ́nu ó gbọ́dọ̀ kọ̀rọ̀ sí ó gbọ́dọ̀ ló fẹ́ tẹ̀lé bàbá ẹ̀ kó rí bínú Ọlọ́run rárá ó gbọ́dọ̀ fẹ́ tẹ̀lé ṣéwù ẹ̀ kó rí bínú Ọlọ́run jákèmọ́lẹ̀ Ọlọ́run bá wa tún ṣe èyí tó yín ọ́ lọ túbà ó bẹ̀bẹ̀ ó bẹ ẹ̀dá Ọlọ́run tó ṣẹ̀ ẹ̀rí ẹ̀dá Ọlọ́run nìyẹn o Ọlọ́run tó wá ń ṣẹ̀ tó ń taláyà tó ń sọsọkúsọ ń pa ẹ̀sìn ẹ̀ ṣé o ti rẹ́dì fún kéèsì níbi yẹn náà
kéèsì tẹ́ da kankan ò ní solicit fún ẹ kéèsì tí ò ní sí barista kankan tí ó bẹ gbọ̀rọ̀ sọ́njọ́ náà lọ́hùn níjọ́ ẹ̀sìn ọjọ́ ẹ̀yẹ àtàwọn tí gbogbo yín náà àwọn ọmọ kan náà lọ sásábẹ́ wọn ìwọ ló jẹ́ mẹ́ńtọ̀ fún wọn ọlọ́run ó bí ẹnu yàbú tó ń fi lélẹ̀ yẹn tó ń polówó àjẹ́ àti gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bẹ̀sìn jẹ́ ẹ lọ wo ohun táwọn àwọn ọ̀dọ́ súnnà ẹ wo wáàsí tí wọ́n ń ṣe ẹ wo ohun táwọn ọ̀dọ́ sún fi ń ṣe lénìí mọ fi fáàrí mọ fi fọ́tò ṣe fáàrí mọ sọ̀sọ́kùsọ lóde àwọn èèyàn mọ wá hó èèyàn sọ pé màláìka Jùbílù bọ̀ lóde wáàsí kan àwọn èèyàn sì rẹ́rìn èèyàn sọ pé ẹ mọ̀ ṣoògùn lọ ẹ mọ̀ dáhùn oníṣúná síná lóhun ẹ jóògùn ẹ ṣoògùn tààrà ẹ ṣàwúre wàlláhì àfáà lóde wáàsí ọlọ́dàkùn pèsè wa ládọ́rùn mọ́tọ́ ẹjá dún bí náà tá a bá tún wá rí kan náà àwọn àfáà tẹ́mi ẹ̀ wá gbé àbí tó ti rẹ́dì fún challenge yẹn tó fẹ́ sọ pé Ànábì ti ṣe jálàbí àbí tó fẹ́ sọ yí pé ìmọ̀ halẹ̀ máwọn ẹlẹ́bọ ló kù lẹ́yìn nígbà tẹ́yìn gan ti wọnú ẹbọ yẹn tán yẹn tẹ́ ti ń ṣe àfọ́ òtún máa polówó lórí rédíò àfọ́ àkíní kan àfọ́ àwòràwọ̀ àfọ́ ẹni ọlọ́run pè kí lọ́lọ́run fi pè ẹ́ ó fọkàn ẹ̀yẹ̀pẹ̀ pè ẹ́ ó fa pẹ ògùn pè ẹ́ ó fa àkáǹtì pè ẹ́ ó fọkàn àlùjọ̀nú pè ẹ́ wàláhì òun tán rẹ̀ ni ṣùkọ́lọ́n kó tún wá ṣe Ìlọrin ọlọ́run mọ́jì ó bàjẹ́ o bàbá ọba ìlú Ìlọrin ọlọ́run bá wa ṣọ́ wọn bàbá ìmáàmù Ìlọrin àwọn àfáà wa dáadáa tí wọ́n dúró lórí ọlọ́run wí ànábì wí tí wọ́n fi ẹ̀kú rẹ̀ rẹ̀ ẹ̀sìn lára ìdákẹ́ ẹ̀yìn ó ń sẹ́ndì sígínà pé faramọ́ tí ń lọ́mbẹ̀ yẹn àwọn aláwọ̀dé àwọn olórìṣà dé àwọn àfáà yìí náà tá a bá tu òsẹ́ àwọn àfáà yìí ń lọ sọ́dọ̀ wọn nígbà tí iye olóòṣà tó ń sọ bódìlì pé àìmọ̀ ìmáṣí tóun ti kọ fáwọn wo so àwọn kọmọṣáláṣí ó yẹ káwọn àfáà tiẹ̀ ní ànídìí ẹ ó fẹ́ kọmọṣáláṣí ẹ ṣe wá sí tàwíìdì fún tọ́nà bá fẹ́ fi mọ̀nà kó gbà tí ò bá fẹ́ fi mọ̀nà kó máa bá tiẹ̀ lọ ẹ ṣàfẹ́ compromise ṣá òní jù báyìí lọ lẹ́nu ọ̀rọ̀ sì tún pọ̀ tó sì tún wà ẹ́písòdì ń bọ̀ nítorí bá ń rí kankan ní ẹ̀ tó wà àìsìkò táwa náà dùn ti yín rè wà iná tún ìbìnà tẹ́ bá lẹ̀ ní gbọ́ ànígbà ohun enough is enough ó ti tó báyìí anybody tó bá tún jáde ní tí ń polówó ẹbọ á rí pa drag ẹ̀ á dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé aláburú lè ṣọ́ra fún. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.